Gentlemen coming to dance on the dance floor. Ṣètò wà lórí ìwọ ẹ̀rọ ìyá tó tún sọ̀rọ̀ sí mi létí. Ẹ̀rọ ògùn fèrè. Ó ṣe jọra fún mi báyìí. Wọ́n ti mo ṣe tí ò dáhùn nígbà kí n máa sọ̀rọ̀ mi létí. Wà á dúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá tó fi try. Please, Adedoyin, please come outside. Káàbọ̀ káàdì lórí kọ́lù lórúkọ mi. Ṣé onílé ló fẹ́ fi kọ́ ni àbí kí ni? Olówó ló pẹ̀ sí Taloyin Prep. Ladies and gentlemen, my friend, my sister, ọmọ mi tó ń ṣe oríire lẹ́nìí, ọmọ mi ni, àjọ lọ school ni, eléyìí tó jẹ lára tiẹ̀ kù, ṣòkò wá jẹ́ òkú lára tèmi, jẹ́ kó máa báwọ̀ gbé, ó ti yẹ ẹran ọ̀yà nìyà ń jẹ ilé oúnjẹ ẹran ọ̀yà. So ní báyìí máa pe Doyin Kukoyi. Àjọ lọ school ni, ó jẹ́ ọmọ tó mọ̀wé, ó jáfáfá, mo mọ̀ kó máa ṣoríire láyé ló jẹ́ dúró tì. Nígbà tá a kọ wáyé, mathematics fẹ́ jẹ́ wàhálà fún òfò yín. Okay, we are ready to dance now. Gbogbo ẹ̀yin tẹ́ ń múra fún òjò onírọ̀ lágbára Ọlọ́run o. Gbogbo ẹ̀yin tẹ́ fi starch sáṣọ tó lè wà lọ́jọ́ ìgbésí ẹ̀rùn délé ni. Kò starch lélẹ̀ yìí náà, ẹ̀mí ìbálòpọ̀ starch sáṣọ, aláṣọ wá ń fa ìbámu starch tó ètò. Àwa gan, aláìsí onígbèrègè láti fọ wá, ẹ má kí onígbèrègè èèyàn ni, wọn ní ọ̀fẹ́ tẹ́kíníà ló ṣe ẹgbẹ́. So please, òjò yóò nílò. Sister Doyin, let me respect you. Okay. So, ladies and gentlemen, the two will be journalists want to change it. The journalists who tell you what you are allowed to change as well. So right now, ladies and gentlemen, I would like to leave in the hands of the band. And when she's ready, we invite her to the dance floor for a special dance of the woman we are here to celebrate today. What they are just saying, yeah, woman should do. Okay, ladies and gentlemen, Alaji. What's going on here? When this man starts singing, it's play. Alaji, over to the band. Then celebrate Bashi. That's